parí kò sí bí èèyàn ṣe fẹ́ débẹ̀ bí èèyàn ṣe fẹ́ òkú kí mistake tí mo ṣe ń bí lélẹ̀ tí mo fi fẹ́ correct so gbogbo iṣẹ́ náà ló ní nígbà mi ẹ mọ̀ irú gbogbo ìgbà tí mo wà ní school yẹn ó máa mú mi nígbà mi báyìí tí máa gbé ṣé mo dé máa drop mo ti rí ọ̀rẹ́ tó sọ fún mi rí pé kí lèmi ṣe gbogbo èyí tí mo fi ọdún ìṣe náà asán ló já sí pé kí n máa lọ kọ́ má rí mi nínú fíìmù bí tó bá máa rí mi kọ́kọ́ rí pé mo kọjá bí tó bá máa rí mi kọ́kọ́ ṣáà rí pé bí kí n máa jó ní klọ́ọ̀bù ṣé nǹkan ẹyọ kan tẹ́mi wáyé mi wá ṣe nìyẹn kémi má lọ wáṣẹ́ mi ṣe kí n máa ṣe mo rántí pé time yẹn Mr. Latin president wa wọ́n máa ń ṣe program kan ní inú hall kan lábẹ́òkúta nígbà yẹn so mo rántí pé ó sọ fún mi pé Mr. Latin Foundation mo máa bá kiri mo dẹ̀ ní àwọn ẹgbẹ́ mi náà lè ní tó yẹ pé wọ́n lò wọ́n síwájú mi gbà yẹn tó sọ fún mi pé so èmi náà lójú ara mi mo feel pé mo ń ṣe fíìmù kí n má lọ wá bí jókòó sí wọ́n ń sọ àwọn tó ń ṣe fíìmù èmi náà yọjú kí lèmi tí gbé ayé ṣe kí lèmi tí achieve ní ẹnu iṣẹ́ ẹ mọ̀ màá kọ́ wò máa rẹ́rìn àwọn mi ò jẹ́ dúró náà lẹ́nu iṣẹ́ náà ẹ mọ̀ èèyàn máa rá àwọn kankan àwọn challenges ẹlòmíì á sọ̀rọ̀ ń gbà mí bá kọ́ pé iṣẹ́ tí mò ń kọ́ náà ni mi ò ní sọ̀rọ̀ so mo dẹ̀ rí náà mo rántí pé kan wà tẹ́ pé mo ń bá tọ̀ náà ṣiṣẹ́ ń jọ́ náà lọ́rùn ni so director mi try láti correct ìjọ́ náà mo rántí pé eré ìfẹ́ là ń ṣe so ẹ mọ̀ bí mo ṣe wá ń wojú ẹni tí mò ń bá ṣiṣẹ́ director mi ní pé ẹ mọ̀ èèyàn méjì tó nífẹ̀ẹ́ ara wọn pé ó ní bí wọ́n ṣe máa relate láì sọ̀rọ̀ ojú ara wa tá máa wò ó máa speak for them pé okay o. There's true love here. Yeah so ẹ mọ̀ ibi tẹ́mi sọ pé so mi ò serious mo rántí pé àtọ̀ náà pariwo lé mi pé ibo ló ti lọ mú èmi wá kọ́ lọ kọ́ mi lórí rehearsal ground ibo ni mo ti já wá àwọn rehearsal ground tó yẹ kó ti máa kọ́ wa kàn sórí set ní ìrántí náà lọ́jọ́ náà pé director mi ní pé a máa fẹnu kọ́ra o as lovers o ó yarí ni lójú gbogbo àwọn èèyàn ẹ dẹ̀ mọ̀ pé kò sí behind the scene nígbà mi èèyàn bíi 15 lè wà behind the scene èèyàn bíi 18 so ó depend mo rántí pé lọ́jọ́ náà lọ́hùn gbogbo àwọn crew mi God bless them everybody ò lè ṣiṣẹ́ bí actor yẹn ṣe pariwo pé àwọn tó wà lókè lòun máa ń kiss o èmi tó wọn mọ̀ rí òun máa kiss èmi ìwọ̀n tí ẹ̀rẹ́ mi rí so àwọn A-list àwọn tó ń top nìkan lòun ẹ kú ilé o kí gbogbo ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ bẹ́ẹ̀ mo kí yín tológun àtúndé bá a ṣe máa ń dé sórí ètò wa ètò yín Jeka Mo E gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a kì í fìgbà kankan dá yín lágara a máa ń gbìyànjú ní gbogbo ìgbà láti múnú yín dùn àti pé pàápàá kẹ́ tún lè mọ̀ sí nípa àwọn òṣèré tí gbogbo wa ń wò nílé lónìí àwọ̀ mi rodò lọ́gbẹ́já ńlá wá ẹni bó ló ti jẹ́ òṣèré orí ìtàgé ni wọ́n kódà gbajúgbajà ni wọ́n pẹ̀lú ẹni tó ṣe múyangàn láwùjọ ni ṣùgbọ́n ẹnu mi báyìí kọ́ ni ẹ ti gbórúkọ wọn fúnra wọn báyìí ni wọ́n á dárúkọ fún gbogbo àwa aráalé tàn wò wọ́n àlejò mi káàbọ̀ sórí ètò wa sọkọ òjẹ́pọ̀ àpèyìn pé wá elédùà sí fún wa ní orí ọ̀fẹ́ ó sì fẹ́yìn náà lórí ọ̀fẹ́ láti lè lórí ètò yìí lónìí ṣé àwọn aráalé lè mọ orúkọ yín. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di orúkọ mi ní Bakare Zainab Ọpẹ́yẹmí Olúwa. Bakare Zainab Ọpẹ́yẹ àwọn náà lẹ ti gbóhùn ẹ àǹtí wa ìyá wa
Bakare Zainab tí gbogbo yín mọ̀ ní gbajúgbajà òṣèré. Àlejò mi, ẹ jọ̀ọ́ kí ni orúkọ ìnagijẹ tí àwọn èèyàn mọ̀ yín sí nínú iṣẹ́ eré orí ìtàgé? Zainab náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè mí, but ó níṣẹ́ kan tí mo ṣe tí mo jẹ́ àyọ̀ká ń bẹ̀. So àwọn tí wọ́n bá rí mi tí wọn ò bá tètè wò pé orúkọ àǹtí àyọ̀ká, ẹlòmíì ò tiẹ̀ ní fíṣùpù bèrè orúkọ mi, ọkàn mi máa pariwo àyọ̀ká àyọ̀ká, so ó máa ti yé mi. Ká wá pè yín ní Zainab àyọ̀ká, gbogbo ẹ̀ náà Zainab náà ló sì bàbá já sí. Ẹ ṣe ẹ lè mọ ọjọ́ orí yín ní dédé àsìkò tá a wà yìí? Ọjọ́ orí mi ní báyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo wà in my mid-30s. Tẹ̀tì Ọlọ́run á sì jẹ́ kí ẹ pẹ́ láyé, ẹ wá ní pẹ̀pẹ́ ìyá, ẹ̀gùn lẹ́mìí ẹ̀ nígùn bí okùn kan gá, gbogbo ọjọ́ tẹ bá lò lórí èké pẹ̀ báyìí nínú ayọ̀ àti àlàáfíà lẹ́yìn tí máa bá wọn lò. Àǹtí mi Zainab, ọmọ bíbí ìpínlẹ̀ wo lẹ jẹ́ ní ilẹ̀ Yorùbá wa yìí? Ọmọ Èkó ni mí, Èkó ni wọ́n forí mi sọlẹ̀ sí, ọmọ Ìbẹ̀jú Lẹ́kì. Èkó àkété ìlú ọgbọ́n, a jẹ́ pé tọgbọ́ntọgbọ́n lẹ fi ń rìn káàkiri torí agbọ́párá Èkó wọn kún fún ọgbọ́n àti ìmọ̀. Bẹ́ẹ̀ ni ọgbọ́n inú yóò sì níjọba láṣẹ Elédùà. Ìyá mi, ṣé a lè máa díẹ̀díẹ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ tí àǹtí mi Zainab lọ? Níbẹ̀rẹ̀ mi mo lọ nursery school kan, nígbà yẹn máa ń pè ní Kingdom of Blessing Nursery and Primary School. From there mo yàbàrà sí Ladylak Primary School, mo tún kúrò ńbẹ̀ mo lọ St. Luke's Junior Secondary School. From St. Luke's mo lọ sí MS Girls Secondary School. From there mo wá lọ sí Moshood Abiola Polytechnic, ibẹ̀ ni mo ti ṣe ND àti HND mi. Ká ní pé ẹ ti gbìyànjú díẹ̀ nínú ìrìn àjò ọ̀hún, lágbára. Ìyá mi, báwo ni eré iṣẹ́ orí ìtàgé bó ló ṣe di àjíṣe àjíṣà lójúmọ́, bó lẹ ṣe bẹ̀rẹ̀ gangan nínú iṣẹ́ yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ń ṣe pé nǹkan téèyàn kọ jí láàárọ̀ mọ́ àwọn pé ẹ̀rí kìíní mo lè fẹ́ ṣe o, mo ti ní mú plan mi pé èèyàn ń gbọ́njú, èèyàn ń dàgbà, èèyàn ń gbọ́njú pé ókè o, kí ló fẹ́ ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. Nǹkan méjì ni mo yàn nígbà yẹn, mo ní mo fẹ́ ṣe akàròyìn àti eré orí ìtàgé. Nígbà náà lọ mo rántí pé ìgbà tó yá dádì mi máa sọ pé lọ́ọ̀yà kíníkan máa ní bàbá mi ẹ má bínú, èmi nìkan kọ́ lẹ bí, tèmi ò bá ṣe àbúrò mi lè ṣe, àmọ́ nǹkan tèmi yàn láti kékeré mi tó wù mí òun náà ni bóyá kí n máa kàròyìn àbí kí n máa ṣe eré orí ìtàgé. So gbogbo bí mo ṣe ń dàgbà ní secondary school, ẹ bá mi níbi tó ti ń ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ká drama tá a bá ń ṣe eré pa, mo lè fi gbogbo nǹkan tó wà ní surrounding kí n fi sọ̀rọ̀ yẹn ní class nígbà yẹn. So àwọn èèyàn kàn máa ń rẹ́rìn-ín. Ìgbà tó yá ni mo pàdé ọ̀gá mi, Ọmọ́wùmí Ajíbóyè. So ọ̀dọ̀ ọ̀gá mi ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìgbà tọ́lọ́run náà máa kẹ́ mi náà, bí mo ṣe ń school Abẹ́òkúta, ibẹ̀ náà ni rehearsal ground wọn wà. So ibẹ̀ la ti ń ṣe mọ́ra wọn láti ilẹ̀ tí Ọlọ́run fi gbà fún wa. Ọ̀gá mi náà gbìyànjú díẹ̀, kò tiẹ̀ ń ṣe díẹ̀, wọ́n gbìyànjú dáadáa. Ọlọ́run dẹ̀ kún wọn lọ́wọ́, ó dẹ̀ kún èmi náà lọ́wọ́. Ẹni pé tá a bá ní kí ká dà sọ́tún ká dà sósì, kí wọ́n ní tá a wá ní ó tiẹ̀ jẹ́ kí Zainab ta ló jẹ́ kó di ẹni tí àwọn èèyàn náà sọ pé òṣèré ni Wùmí Ajíbóyè la máa sọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ Ọlọ́run á sì jẹ́ kí wọ́n pẹ́ fún wa jù báyìí lọ nínú oore tán ti ṣe fún yín, ìkankan ò ní bàjẹ́. Ẹ wá ní ọjọ́ kan
ìbànújẹ́ Àmín. lórí ara yín. Àmín. Ní kókó àdúrà tèmi sọ́dọ̀ yín. Mo wá fẹ́ béèrè pé bẹ́ẹ̀ ṣe tí ìrìn àjò yìí ṣe jẹ́ tí ẹ̀ ní àwọn ọgbà kankan tó jẹ́ pé nígbà yìí mi ò lè gbàgbé nǹkan tójú mi rí nínú iṣẹ́ yìí kí n tó débi tí mo dé, bí àwọn ìrírí láti fi kó àwọn ará ilé lẹ́kọ̀ọ́. Oríṣiríṣi ìrírí náà ni. Ẹ mọ̀ pé kò sí iṣẹ́ náà téèyàn lè ṣe láyé tí ò ní èyí tó dáa àti èyí tí ò dáa nínú ẹ̀. Àmọ́ ṣáà rí ọ ní kéèyàn tó mókè, èèyàn máa ní àwọn kankan tójú máa ti rí. Tójú ò bá rí, kò sí béèyàn ṣe fẹ́ débẹ̀, téèyàn ṣe fẹ́ wò pé okay, mistake tí mo ṣe ń bí leléyìí tí mo fi fẹ́ correct ẹ̀. So gbogbo iṣẹ́ náà ló ní. Nígbà míì ẹ mọ̀, irú gbogbo ìgbà tí mo wà ní school yẹn, ó máa ń mú mi nígbà míì báyìí tí màá wò pé ṣé mo dẹ̀ máa drop. Mo ti rí ọ̀rẹ́ tó sọ fún mi rí pé kí lèmi ṣe, gbogbo èyí tí mò ń fi ọdún yìí ṣe náà asán ló já sí. Pé kí n máa lọ kọ́ má rí mi nínú fíìmù, bí tó bá máa rí mi kọ́kọ́ rí pé mo kọjá. Bí tó bá máa rí mi kọ́kọ́ ṣáà rí pé bí kí n máa jó ní klọ́ọ̀bù, ṣé nǹkan ẹyọ kan tẹ́mi wáyé mi wá ṣe nìyẹn. Kémi má lọ wáṣẹ́ mi ṣe, kí n máa ṣe. Mo rántí pé táìmù yẹn Mr. Latin president wa wọ́n máa ń ṣe program kan ní inú hall kan lábẹ́òkúta nígbà yẹn. So mo rántí pé ó sọ fún mi pé Mr. Latin Foundation ni mo máa bá kiri. Mo dẹ̀ ní àwọn ẹgbẹ́ mi náà lénìí tó yẹ pé wọ́n lò wọ́n síwájú mi gbà yẹn, tó sọ fún mi pé so èmi náà lójú ara mi mo feel pé mo ń ṣe fíìmù. Kí n má lọ wábi jókòó sí, wọ́n ń sọ àwọn tó ń ṣe fíìmù, èmi náà ń yọjú. Kí lèmi tí gbé ayé ṣe, kí lèmi tí achieve ní ẹnu iṣẹ́ ẹ mọ̀. Màá kọ́ wò, màá rẹ́rìn, àwọn mi ò jẹ́ dúró náà. Lẹ́nu iṣẹ́ náà ẹ mọ̀, èèyàn máa rí àwọn kankan, àwọn challenges. Ẹlòmíì á sọ̀rọ̀ ńgbà mi bá kọ́ pé iṣẹ́ tí mò ń kọ́ náà ni o, mi ò ní sọ̀rọ̀. So mo dẹ̀ rí náà, mo rántí pé kan wà tẹ́ pé mo ń bá tọ̀ náà ṣiṣẹ́ ńjọ́ náà lọ́rùn ni so director mi try láti correct ìjọ́ náà. Mo rántí pé eré ìfẹ́ là ń ṣe. So ẹ mọ̀ bí mo ṣe wá ń wojú ẹni tí mò ń bá ṣiṣẹ́, director mi ní pé ẹ mọ̀ èèyàn méjì tó nífẹ̀ẹ́ ara wọn, pé ó ní bí wọ́n ṣe máa relate láì sọ̀rọ̀, ojú ara wa tá máa wò, ó máa speak for them pé okay o. There's true love here. Yeah. So ẹ mọ̀ ibi tẹ́mi sọ pé so mi ò serious. Mo rántí pé àtọ̀ náà pariwo lé mi pé ibo ló ti lọ mú èmi wá. Kọ́ lọ kọ́ mi lórí rehearsal ground. Ibo ni mo ti já wá. Àwọn rehearsal ground tó yẹ kó ti máa kọ́ wa kò ń ṣe orí set. Mo rántí náà lọ́jọ́ náà pé director mi ní pé a máa fẹnu kọ́ra o as lovers o. Ó yarí ni lójú gbogbo àwọn èèyàn. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí behind the scene. Nígbà mi èèyàn bíi 15 lè wà behind the scene, èèyàn bíi 18. So ó depend. Mo rántí pé lọ́jọ́ náà lọ́hùn gbogbo àwọn crew mi, God bless them. Everybody ò lè ṣiṣẹ́ bí actor yẹn ṣe pariwo pé àwọn tó wà lókè lòun máa ń kiss o. Èmi tó wọn mọ̀ rí, òun máa kiss èmi. Èmi ò tiẹ̀ rí mi rí. So àwọn A-list, àwọn tó ń top nìkan lòun. Mo rántí pé lẹ́yìn tá a yà sẹ́ni yẹn tán, ó ní tó bá ṣe ti director mi tóun really respect. Ìjọ náà mo wá wòra mi ké ṣé bó ṣe máa rí rè. Mo sunkún lọ́jọ́ yẹn, mo wòra mi iwájú mi rọ, mo ní ṣé mo wá ugly bẹ́ẹ̀ yẹn ni. Tí bá tiẹ̀ wá ugly at least tó bá tiẹ̀ máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ lè pe director sẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ bá sọ ẹ mọ̀. Kò sí nǹkan tí mi ò rò tán sọ fún producer mi ò ṣe o. Mi ò lẹ́yìn fíìmù mi ò rò bí a máa continue because tó bá jẹ́ èmi ìkọ́ ni mo ti ń ṣe as a dent mo dẹ̀ ń sọ at least mo ti lò tó 6 years. Mo ti lò tó 6 years. Ẹ mọ̀ mú kọ̀ pé if not more kọ̀ pé okay. Ǹjẹ́ àwọn ti pé producer mi sọ fún mi lọ́jọ́ náà pé díẹ̀díẹ̀ ni ẹni tó ní wọn lè kiss ẹ lẹ́nu ó lè di next year kó rí ẹ kó má rántí nǹkan tó ń ṣe fún ẹ nínú. Bẹ́ẹ̀ mọ̀ pé ó ní ẹni tó bá yàgbé òkè rántí ẹni tó kú ní kókó. ẹni tó bá kú náà ni
so ìgbẹ́ bí ń tí létí àwò. bójú bá kù ń bẹ́ẹ̀ ń kọ́ ọkàn ní kù ń mi ò bẹ́ẹ̀. gbàgbé ọ̀rọ̀ yẹn mi ò dẹ̀rù bí àmọ́ lè gbàgbé ẹ mọ̀ ọ̀gbà tá a court àwọn kúrò wá bá mi wọ́n wá ń bẹ̀ mí ẹ mọ̀ wọ́n ní láti ṣẹ̀ máa hype me up pé okay so àmọ́ lè tètè ṣiṣẹ́ because kíní yẹn pressure ti wáyé. fún bí 15-20 minutes dúpẹ́ náà ọlọ́run lé mi. ọlọ́run adúpẹ́ fún ìrìnàjò ọ̀hún níbi tó ti bẹ̀rẹ̀ àti níbi adúpẹ́ ibi tí tó dé adúpẹ́ ní pé ibi ayọ̀ ló máa padà yọrí sí nígbẹ̀yìn. tá a bá wá ṣàpapọ̀ ní ọdún kìíní ní ọdún kejì ó tó bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí báyìí lápapọ̀. 2011 ni mo pàdé ọ̀gá mi so though before then mo ti ń ṣe àwọn English kankan àwọn soap series yẹn so nígbà tí mo dẹ̀ pàdé wọn bá sọ̀rọ̀ so mo bẹ̀rẹ̀ ní late 2012 tàbá ní kàkálé ní èjì bóyá 10-11 years. kí n sọmọdé ọmọ ọdún mẹ́wàá gan ti ń gbèrò ní àti ìlọlé ọkọ níbi tí ayédèdúró báyìí olúwa ni a máa dúpẹ́ fún lórí gbogbo ìrìnàjò tá a bá ti ń rìn ká wá ní láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́wàá mọ́kànlá sí bí ǹjẹ́ ẹ ti ṣe àwọn sinimá kankan tó jẹ́ pé látọ̀dọ̀ yín gangan pé ẹ̀yin lè gbé jáde ṣé àwọn ará lè mọ̀ díẹ̀ nínú ẹ̀. dáadáa single-handedly ọ̀gá mi ṣe bí abẹ mẹ́rin fún mi mo ṣe first film mi Òwú Ìyàgbọ́n mo ṣe Delilah mo ṣe Ẹ̀dà mo ṣe Àyọ̀ká fíìmù méjì yẹn wọ́n fi mọ̀ mí dáadáa mo ṣe Òkú Ọjọ́ Méje mo ṣe Ilé Ayé mo ṣe Regardless mo ṣe Pàṣán Onídùúró Aláàjì ń bọ̀ báyìí Àmì Ńlá èmi náà ti gbìyànjú ọlọ́run kún mi lọ́wọ́ ìgbìyànjú ọlọ́run á wá dé gbogbo ìgbìyànjú yín ládé láti ìbẹ̀rẹ̀ ti dé òpin táwa wá wò ó lọ ta tún wò bọ̀ lẹ́ẹ̀kan sí nínú gbogbo àwọn sinimá tẹ́ kà sí èwo gangan ló sọ Zainab Bakare di ìlú mọ̀ọ́ká. n kò mọ̀ pé ó níṣẹ́ méjì kan tí àwọn èèyàn mo ṣe ń sọ látara òun náà ní Ẹ̀dà torí nínú iṣẹ́ yẹn mo fárí so mo dẹ̀ realize pé àwọn èèyàn love story line yẹn gan mi mọ̀ mi ìwà mú nǹkan tó fi láìkẹ́ àwọn èèyàn láìkẹ́ gan so lẹ́yìn yẹn ni mo ṣe Àyọ̀ká kó tó ṣe wá kan ẹ mọ̀ kó àwọn iṣẹ́ kan ló ti máa kọ́kọ́ máa ríyàn so tójú yẹn bá kọ̀ máa tún jáde ìdí wọn kọ̀ pé kẹ́yìn ló ṣe àti Ẹ̀dà ire o ó ti ń lára o ó ti ẹ mọ̀ bọ̀ Ẹ̀dà yẹn. Ẹ̀dà gangan la lè pè ní sinimá tó sọ yín di gbàǹkọ̀gbì òṣèré tó di pé lágbájá ló ń lọ yìí torí bí Ẹ̀dà bá ti ń sáré bí wọn bá sì máa rí àwòrán ẹ̀ lára ògiri kò tí ì dẹni ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n níbi tẹ́yìn bá dé báyìí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti jẹ́ kí ìlú yín ó dún Ọlọ́run sì ní jẹ́ kí ìlú náà yá agbára Elédùà. tí bá tó wá ní kí n tẹ̀síwájú nínú ìbéèrè mi lẹ́yìn ìgbà tí ẹ ti ṣe àwọn tẹ́ ti ṣe ilé tó gbé yín jáde èwo ni káwọn olólùfẹ́ yín ká tún máa retí nírú àsìkò tàwa báyìí lọ́wọ́lọ́wọ́. Onídùúró Aláàjì ń bọ̀. Onídùúró Aláàjì ó dàbí pé mo gbọ́ díẹ̀ nínú sinimá yẹn bí mo ti bá wọn mo rí díẹ̀ nínú àwọn àwòrán kéékèèké lórí YouTube ẹ lè bá mi bóun ni ìrìn àjò Onídùúró Aláàjì ṣe jẹ́ ìtàn yẹn gangan bóun ló ṣe jẹ́ torí tá a bá sọ̀rọ̀ nípa Aláàjì Zainab Bakare mùsùlùmí pọ́nbélé ní Onídùúró Aláàjì tó wà ń bẹ́ẹ̀ gan onítòjì bó gangan ní ìtàn Onídùúró Aláàjì bó ní sinimá yìí ṣe jẹ́ àti ìtàn tó rọ̀ mọ́. ìtàn tó rọ̀ mọ́ ẹ mọ̀ pé kò sí bóyá ìfẹ́ jẹ́ náà máa ṣì jẹ́ kí àwọn aráalé kọ́ ṣe kó àmójúbà àmọ́ kíkan ní ṣókí Aláàjì kan wà ní onífàyè mọ̀ pé àwọn Aláàjì wọn máa ń náwọn láǹfààní àti fẹ́ ìyàwó kìíní ìkejì ìkẹta so ìgbà tó dorí mi ó ṣàgbé ó lọ mú níbi tó ti jù lọ
ẹ mọ̀ àzọmọ ìgboro ló ti mú mi níbi tí èmi ti ń gbádùn ayé tọ̀. Wọ́n dẹ̀ ní wọlé kí n lọ fàlájì, mo dẹ̀ fàlájì, gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn aráalé á máa wò. So wọ́n ní kí ẹ̀yin aráalé pé ká kí yín pé ẹ kú àmójúsọ́nà onídùúró aláàjì o, á wá bá gbogbo aláyọ̀ àti àlàáfíà. Ìyá wa mo fẹ́ béèrè ìbéèrè kan tí ò jọmọ́ tí mo ti ń béèrè látàárọ̀. Gbogbo ọlọ́mọbi tí ọ̀rọ̀ entertainment world industry jẹ́ kí n lo òyìnbó yẹn kí n fi gbé dúró, àmọ́ ibi tó dé ibi tó ti ń bọ̀ níbi tó wá dé dúró báyìí ojú wo lẹ fi ń wo YouTube àti Nollywood as a body, ojú wo lẹ fi ń wo ibi tó lè dé ní ọdún mẹ́wàá sí àsìkò tá a wà yìí. Ọdún mẹ́wàá sí àsìkò tá a wà yìí, ọmọ tó bá bí nísìnyí tó bá máa fi pọ́ ọdún mẹ́wàá mọ̀ pé oríṣiríṣi ló máa ti ṣẹlẹ̀. Mo rí industry wa pé tó bá máa fi di ọdún mẹ́wàá sí àsìkò tí a wà yìí, ó máa ti tún tóbi jù báyìí lọ because ẹ mọ̀ pé ojoojúmọ́ là ń gbọ́n sí. YouTube máa wà because gbogbo èèyàn náà kọ́ ni ó sì máa láǹfààní àti ṣe àwọn nǹkan ńláńláńlá tá à ń rí àwọn senior colleagues wa tó ń ṣe. But ní 10 years yẹn ó máa ti di nǹkan tó jẹ́ pé mi ì mọ bí mo ṣe lè sọ because nísìnyí gan à ń wo àwọn iṣẹ́ kọ̀ọ̀kan àwa gan wò pé Nigerian movie industry at large àwa gan ti ń try láti wò pé a ti ń súnmọ́ àwọn tó máa ń wò lókè tó máa ń sọ àwọn iṣẹ́ tó máa ń ṣe outside the country kìnnìkan àwa fúnra wa ti ń try. Mo rí pé àti dé àwọn ibì kan tó yẹ pé àwọn gan ń wò wá wọ́n dẹ̀ ti tún lò nínú ara wa gan pé okay àwọn people yìí wọ́n ṣe é fojú di. So in the next 10 years mo mọ̀ pé it would have no ẹ ti ní a máa sọ ìbò. àyè gbà wá torí àyálò èdè ni a lè máa wọ bẹ ká máa jáde. So mo rí pé ó máa ti grow dáadáa sí gbogbo àwọn tí ẹlòmíì àwọn èèyàn á ti gbọ́n sí wọ́n á ti wò pé okay bó ṣe yẹ ká ṣèrè o bá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà dá o a kò ní òye débẹ̀ so òye wa máa tútù pọ̀ sí experience oníkálukú á ti tún dàgbà sínú experience yẹn. In the next 10 years I see that our industry would be a very very big one. Large one. Agbára Ọlọ́run ìgbà tí wọ́n máa tó ọdún mẹ́wàá náà síbí Ọlọ́run ní jẹ́ kí ìgbà ó ti di ìtàn. Àwa tí àjọ bẹ̀rẹ̀ tájọ jìyà náà la máa jèrè. Mo wá fẹ́ kẹ́ bá mi fún àwọn ọ̀dọ́ àwọn akẹgbẹ́ yín pàápàá àwọn ọ̀dọ́ táwọn náà fẹ́ jẹ́ nǹkan kan lórí ẹ̀ ti tú àwọn kankan bílẹ̀ mi tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìyá wa tó jókòó ó tiẹ̀ gbára Wùmí Ajíbóyè jáde ìkan ló tiẹ̀ ti jáde wá sọ pé kẹ́ bá wa fún wọn ní àmọ̀ràn bí àwọn náà ṣe rìn tí àwọn náà fi jẹ́ nǹkan kan níbi iṣẹ́ àwọn ọ̀dọ́ pàápàá àwọn ọ̀dọ́. Táwọn èèyàn bá wá bá mi tó bá ní àwọn fẹ́ ṣe fíìmù àwọn fẹ́ ṣe kinní kan báwo làwọn ṣe lè ṣe nǹkan ẹyọ kan péré ni mo máa ń sọ fún wọn. No, tí bá sọ ọkọ̀ mẹ́ta fún wọn màá ní kó mú nǹkan ẹyọ kan kó fi nǹkan kan ṣáájú which is kò sí nǹkan téèyàn fẹ́ ṣe láyé yìí tí ò bá ti ní ọwọ́ Ọlọ́run nígbà téèyàn ń ṣe lásán ni. So kò sí nǹkan téèyàn fẹ́ dá láyé kéèyàn mú Ọlọ́run kéèyàn mú bí ìgbà tó yẹ pé ẹ mọ bí ẹ̀mí wa ṣe wà important sí wa sí tá a máa wò pé ẹ̀mí mi ò gbọ́dọ̀ bọ́ o Ọlọ́run má jẹ́ kúkú òjijì Ọlọ́run yẹn náà ní ká kọ́kọ́ fi ṣíwájú ohun gbogbo. Mi máa ń sọ fáwọn èèyàn nìyẹn o máa ní ẹni tó bá ti ní Ọlọ́run ó ti ní ohun gbogbo lẹ́yìn yẹn kéèyàn wá tẹ gbogbo nǹkan tóun fẹ́ dà kéèyàn wá fi sí Ọlọ́run lọ́wọ́ báyìí pẹ̀lú iṣẹ́ takuntakun ni o kò ṣe pé okay Ọlọ́run jọ̀ọ́ o mo fẹ́ di Dangote léni kéèyàn wá fẹ̀yìntì kéèyàn wá wò pé okay Dangote yẹn ń bọ̀ wá bá Dangote ló ń bọ̀ lọ́kàn yẹn Dangote lè jókòó ló fẹ̀yìntì. èèyàn láti mú iṣẹ́ yẹn ní òkùnkùndùn bó ṣe tọ́ àti bó ti yẹ kò sí nínú Ọlọ́run lè máa wòyàn pé ládùúgbò bó ṣe ń ṣiṣẹ́ tó yìí kó má wàá déṣẹ́ òun ládé lẹ́yìn yẹn kéèyàn ní faradà mọ̀ pé èèyàn tó bá ní faradà
á lè gbà wọn kankan because kò síṣẹ́ tí ò nẹ́gbìn. tí lẹ́gbẹ̀ẹ́ inú. so ẹni tó bá dẹ̀ ti ní faradà dẹ̀kẹ̀rí àwọn ibi tó bá yẹ àfọwọ́ lẹ́rọ báyìí á jẹ́ kí Ọlọ́run ṣíwájú. with that nǹkan mẹ́ta tí èmi lè sọ yìí pé ó help me lélẹ́yìí Ọlọ́run mi ò fi iṣẹ́ mi ṣeré. Ìfaradà kí kò sí ní ó yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn yóò bá ń ṣe àwọn kankan àkọ́ṣàwò pé òkè Ọlọ́run lọ́jọ́ kan ṣá máa débẹ̀ kéèyàn má sáré kọjá kádàrá ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á. ẹ ṣe àlejò wa àdúpẹ́ pé ọkàn àdúpẹ́ pé ọ̀sà àdúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa ẹ tiẹ̀ wò pé àwọn wo náà ló ń pè mí ẹ kà wá kún Ọlọ́run á bá mi kà yín kún ní gbogbo ọ̀nà ẹ̀ níjọra yín lójú ká tó wá máa lọ lé wọ́n fẹ́ kí bá mi sọ fún àwọn èèyàn wa tó wọ́n lé ká máa bá wo ètò yìí Jeka Mo E pàápàá ìkànnì wa yìí Monday TV ká máa bá wa wo ọgbọ́n àti òye ló pọ̀ níbẹ̀. ẹ̀yin ará lé ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo Monday TV ẹ subscribe oríṣiríṣi nǹkan la máa ń gbé sí orí channel wa àwọn ìtàn tẹ máa ń like láti wò ẹ máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá sọ fún yín onídùúrà làjẹ́ tí mo ń sọ yìí orí channel yìí gangan ló ń bọ̀ Monday TV then ètò Jeka Mo ẹ máa wò ọgbọ́n àti oríṣiríṣi nǹkan òun lè máa kàn bẹ́ẹ̀. ẹ ṣeun mo lérò pé tó bá di ọjọ́ mi ìtàbá tún pè yín ẹ tún jẹ́ wa. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan ni adúpẹ́ lọ́wọ́ yín kì í dùn kó pọ̀ sókè báyìí ń lọ́bẹ̀ oge lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ẹ tún máa bá a pàdé lórí ètò yìí títí dìgbà náà ká fèrè pàdé ó dàbọ̀.